Ìbà kábíyèsí ọlọ́run ọba akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Mo sì bá ẹ̀yin àgbàlagbà, mo sì bá ẹ̀yin ọmọdé, mo sì bá gbogbo ẹ̀yin pèdèpèdè. Bákan náà mo sì bá ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, àní mo tún sì bá ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pẹ̀lú. Gbogbo yín ni mo kí, n ò lólódì kankan. Ṣé a ò gbàgbé pé Yorùbá ní àgídìmàlà àjà, awo Ilé Ifẹ̀, awo ní gbáwo ń gbọ̀nwọ́, báwo bá gbáwo ní gbọ̀nwọ́, awo atẹ́, awo aya. Mo sì bá gbogbo yín lọ́kùnrin lóbìnrin, ẹ jẹ́ ojú mi ṣe. Orúkọ tèmi ò yí padà, èmi ni olóyè àgbà Ẹ̀bẹ̀ Ọláníyì Lawrence Ọláníkọ̀ọ́mọ ti ìlú Ìgbòho. Nínú ètò yìí, lábala ni ètò náà pín sí. Ètò yìí wà fún àtúnṣe fún èdè àti àṣà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Nínú abala àkọ́kọ́ nínú ètò yìí, àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè méjèèjì ló wà. A ó bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀, nígbà tó bá tún yá a ó tún lọ sí àlọ́ àpagbè. Ní abala kejì, àyọkà Yorùbá, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọn ò mọ bá a ti ka Yorùbá. Yorùbá sì dùn ún kà létè. Fúnde eléyìí, nínú àwọn ètò tí mo ní lọ́kàn, àyọkà Yorùbá wà ń bẹ̀ ní oríṣiríṣi àwọn ìwé àkàgbádùn tí ẹ máa gbádùn rẹ̀. Nínú abala kẹta, ìtàn ìlú sílùú náà mo fi sọ pé ẹ ó gbọ́ wìnrìnwìnrìn nínú àwọn ètò wọ̀nyí. Àwọn abala tí ó wà lọ́wọ́lọ́wọ́ nìyí. Mo wá rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ̀yin ènìyàn mi, n ó fẹ́ kí ẹ like ètò yìí, kí ẹ sì share rẹ̀, kí ẹ sì subscribe. Ẹ bá ti tẹ bọ́tìnì òkè yẹn, ẹ ti subscribe nìyẹn. Torí pé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, àjèjé ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ẹ ṣé púpọ̀.